kí ìwọ náà ó sì fìdílé orí àga ìtẹpá mọ́nẹ́jà lè ṣẹ́rẹ̀ o lọ́ba tán. ó yẹ kẹ́ mọ̀ pé kò lè ṣeé ṣe báyìí. mo ṣì ń skul lọ́wọ́ ẹ mọ tí mò ń kà ń skul mi ò ní lè concentrate ẹ bá tún gbé yẹn sí mi lórí báyìí. bọ́ọ̀ bá concentrate ṣe lè concentrate kò lè bú èmi. ẹ dákun ẹ mọ bínú ta lẹ́yìn tí ń lè bù. ọmọ ẹ wí bí wọ́s. ẹ tẹ́ ẹ ṣe làbí ọ̀rẹ́ eégún. odidi ẹ̀mí kan làdéhùn bẹ́ẹ̀ lè lùmọ̀rẹ́ ń pẹ́ tó yẹ àdéhùn lápààyàn ọ̀pọ̀ yẹn ń sàdéhùn wọn ò múṣẹ ọ̀pọ̀ yẹn la sàdéhùn fún tó tún fàṣẹjù fọ ọ̀pọ̀ yẹn sì ká àdéhùn tán ó tún kógun wọlé amádéhùn ṣẹ bàbá sàdéhùn fabarapa tó bá gbẹ̀mí mi kó tó dọjọ́ àdéhùn sáládéhùn tá a sàdéhùn fún ni àbẹ́ntó sàdéhùn fún ni lọ́dẹ̀bi ni sinimá àdéhùn lọ̀rọ̀ kan àgbà ọ̀jẹ̀ nínú òṣèré fíìmù lágbàáyé ẹlẹ́hùn èdè tí fi gbogbo ọpọlọ rẹ̀ ta wújíwújí bíi tanwújí Rasaki Adéwálé Sokoti alágbẹ̀dẹ ọ̀run bí lérí ọba sẹ́nu ìgbésí ayé ẹ̀dá kì í ṣe dán àdéhùn ó ń bọ̀ dẹ̀dẹ̀ ẹ fojú sọ́nà níbi tẹ́ ti máa pàdé Jide Kosoko Dele Odule Mr Latin ẹ̀bọ́lá ìyá igwe dàmbọ́lá ọlátúnjí Rotimi Salami fúnmi awẹ́lẹ́wà Yétúndé Ògúnṣọlá àtọ̀pọ̀ òṣèré táyé ń fẹ́ bàbá ṣèlérí ká máa rántí aládéhùn tí kì í yàdéhùn tí èsì sọ àsìkò tí wọ́n máa déhùn sẹ́ ta ló ṣàdéhùn só yí wọn ni àbí kádàrá lóko lórí ẹni àṣàdéhùn fún ìpàdé dídùn sinimá tí ó jáde ní kọ̀pẹ́kọ̀pẹ́ ẹ kú ojú lọ́nà Rasaki Adéwálé Sokoti lónìí bọ́ bá jáde àjọwò ni àpéwò ni o.